Hello everyone, welcome to Toyeen Talks. Ẹ jẹ́ ká jọ enjoy. But for watching till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Táwọn ọmọ àwọn ọmọ tó parọ́ mẹ́lẹ́dàá wọn tó jẹ́ káwọn ọ̀tá wọn máa forí gbèpè lórí afẹ́fẹ́. Ṣé wọ́n sọ pé ó mọ̀ pé orí ilẹ̀ ni wọ́n sin sí? Ìgbà tó ń dáwọ́ òsì jáde síta kó o tiẹ̀ pè. Ṣé orí ètò lẹ́wà èmi lọ̀rẹ́ o èmi náà dá 500,000 àbí mo tiẹ̀ fi 50,000 lẹ̀ o ò rí yẹn ṣe. Formation of character ni ẹjọ́ ń bẹ lórí yín àròsí fìlà. Ó dẹ̀ pẹ́ gbóyìnbó. Mo sọ̀rọ̀ nípa ilé tẹ́ ẹ kọ́ fún Suebebe nínú ọgbà wípé sáwọn ọmọ rẹ̀ ó rí gbà tó bá yá tójú wa ló kúkú ṣe ti Muyideen ojú wa ló kúkú ṣe tí ò bá sì torí di omi àmì sáàtì tó. Ní sùúrù ṣe ti rí pé wọ́n ránṣẹ́ ni. Ṣé àwọn ọmọ sọ wípé kò sílẹ̀ lórí sàkání àwọn ni? Èmi ò mọ̀ o, mò ń bọ̀ ná. Bóyá ká padà pa àwọn ọmọ. Mi ò mọ̀ bóyá wọ́n máa ẹ jẹ́ lọ sórí normal call. Ẹ jẹ́ ká wò pé ẹnìkan lè gbé nu wọn. Kò sọ gbogbo ọmọ Nàìjíríà rere. Ṣé ẹ sí bàbá ẹ sí ní Nàìjíríà àbẹ́ ẹ sí inú ayé yìí? Ẹ rí àwọn BBC mọ̀ ń gbé tí wọ́n mọ̀ sóò bẹ́ẹ̀ rí ẹ ò rí ibi tán sí. Ẹ wá ní ṣé wọ́n ò rí ilé gbé padà. Mo ń bọ̀ náà o. Ẹ̀yin tẹ́ ń pè mí ẹ má ì tí ì pè mí ná. Ẹ jẹ́ ká wá bóyá a lè rí ìmọ̀ bóyá kírẹ́dìtì wà ńbẹ̀. Ademosu Mrs. God bless Moses. God bless you, sir. Hello, Fẹ́mi. Báwo ni orí ètò ni mo wà o? Báwo ni ọkọ mi káàárọ̀? Báwo ni? Jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Mo ní ìbéèrè méjì tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo àgbáyé kí wọ́n dẹ̀ gbọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ yìí kẹ́ ẹ yànnà náà fún wa. Bàbá ológun dúdú ó ti ṣe part 2, ó dẹ̀ ti send ẹ̀ sí mi. Mo dẹ̀ sọ fún pé màá yànnà náà. Ó wá sọ̀rọ̀ débẹ̀ ni pé ó sọ̀rọ̀ nípa ilé tí wọ́n kọ́ fún bàbá Suebebe. Ilé yẹn ìbéèrè mi àkọ́kọ́ rèé níbo lẹ sí bàbá Suebebe sí kí gbogbo àgbáyé gbọ́. Ṣé cemetery ni bóyá Sango cemetery àbí ti Ẹgbẹ́dá cemetery afẹ́mọ́bi tí wọ́n bàbá wọlé sùn sí. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Mo dúpẹ́ pé ojú òtí Àgbàlá Gabriel ilé ẹ̀ láti sí ilé tí Àgbàlá Gabriel tó bí àwọn ọmọ orílẹ̀-èdè náà kọ́ fún bàbá ibẹ̀ láti bàbá sí pẹ̀lú ilé tí Àgbàlá Gabriel àti gbogbo ọmọ Nàìjíríà rere lágbàáyé tí wọ́n. Gbogbo ọmọ Nàìjíríà rere ló kọ́ fún bàbá ibẹ̀ ilé yẹn láti bàbá sí. Ilé yẹn lẹ ti bàbá sí. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ṣúọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run ma. Ẹlẹ́ẹ̀kejì. Máa ṣe live video ẹ̀ fún wọn tó bá fẹ́ rí. Ẹ ṣe live video tó bá fẹ́ rí. Máa send ẹ̀ fún wọn. Ẹ ṣe ẹ bá wa lọ ṣe live video kó o lọ síbẹ̀ fẹ́ mi pé mi lágbájá rẹ̀ ilé bàbá mi rèé ibi ta sí wọ́n sì rèé kó dẹ̀ yípo lé. Ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ta ni ìwé ilé wà ṣó wà lọ́wọ́ Àgbàlá Gabriel ìwé ilé yẹn ọwọ́ ta ló wà. Ọwọ́ mi ló wà o níwájú ọba táì pé jẹ́rìí rọ ọwọ́ mi ló wà èmi Olúwafẹ́mi ọmọ Dayọ̀ Adéwùmí ọmọ Suebebe. Ọwọ́ yín ni ìwé ilé yẹn wà. Pẹ̀lú ògo Ọlọ́run mà ọwọ́ mi ló wà. Ọjọ́ tó bá fẹ́ ṣe fídíò yẹn tó bá lọ sí Ìbàdàn anytime tó bá ti ráì tó bá ti lọ sí Ìbàdàn ṣe fídíò yẹn kó dẹ̀ mú ìwé ilé yẹn dání. All right ma. Ìyẹn wà bẹ́ẹ̀ so torí ológun dúdú sọ pé tó bá gbé pé ṣé Àgbàlá Gabriel máa gbé owó tó bá dọjọ́ iwájú ṣó máa gbé ilé fún yín. Ṣé controversy wà ṣé ọ̀rọ̀ awuyewuye wà lórí pé Àgbàlá Gabriel fẹ́ kò handle ilé fún yín àbí ó ń béèrè pé òun ò ní gbélé fún yín ẹjọ́ ẹ̀yànnà náà fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run pásọ̀ èèyàn gidi ni wọ́n ṣe oní kébékébé èèyàn because kó tó di pé bóyá bẹ́ẹ̀rì àbàbà gan adúlẹ̀ máa mú nọ́ọ̀tì sọ pé dáadáa àwọn fẹ́ hand over property ìjọba fún because àwọn ò fẹ́ ìsọlẹ́nu àwọn ọmọ aráyé because many blogger ó pọ̀. So èmi gbọ́dọ̀ really appreciate because wọ́n mú wa bí ẹni pé bóyá àwa àtàwọn jẹ́ ọmọ bàbá wọ́n sì wà pé bàbá Dayọ̀ Adéwùmí ló bí wọn wọ́n ṣe wùwà sí wa wọ́n wùwà pé bóyá pásítọ̀ wọ́n wùwà bẹ́ẹ̀ ni pé bàbá yẹn bàbá àwọn ni
because ẹni tó bá dúró ti òkú tó ṣe òkú tó tún dúró ti tó tún dúró tàwọn ọmọ ẹ̀ ó ti ṣèṣe bàbá fún wa kò mú wa ní mú pé bóyá àwọn ọmọ bàbá yẹn ó mú wa ní mú pé a ti tẹ̀bí a ti di fámìlì kò mú wa ní mú pé bóyá òun ràn wá lọ́wọ́ ni o kò mú wa bẹ́ẹ̀ ó mú wa ní mú ọmọ ẹ̀gbọ́n tábúrò. ìyẹn Àgbàlá Gabriel. tó gbogbo táwọn pẹ̀lú ògbọ́n ọlọ́mà gbogbo táwọn èèyàn sọ yẹn àwáwí ló pọ̀ jù ẹ̀kọ́ kọ́ lọ́run ṣàmì ẹni tó bá ti ń lo òkè náà ló mọ́ máa lọ wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lòkì kí yẹn ṣe mọ́ máa ga sí i àtàbí tí kò bá sọ́lọ̀ lókè ló kù. ẹ ṣé gan tẹ́ ẹ bá wa yànnàná. Thank you so much, Femi. God bless you. Olúwa ló ṣe mọ́. All right. Olúwa ló ṣe mú mi. Yeah. Bàbá ológun dúdú àti yànnàná ẹ̀ táwọn bá ń sọ̀rọ̀ a máa fa kò mú òkun yọ báyìí a máa yọ báyìí ni a máa yọlẹ̀ báyìí káyọ̀ lè mọ̀ rí. Alájà Rasheedat Ọlọ́kọ̀ ẹ máa pọjọ́ mẹ́ta ma. God bless you ma. Ìyẹn lọ bẹ́ẹ̀ sórí pé ò ṣe fáńdìsì ẹ sórí pé ò nídìí gbogbo ìbanilórúkọ jẹ́ 20 kìíní kan mọ̀ 21 mílíọ̀nù tó wá yẹ kìíní kan ní kó bọ́ọ̀ta kó wá yànnà ní ṣe gbọ́. Nígbà tí káláwuyewuye bá wà tó bá ṣe fídíò yẹn wá ló fi ṣàbòsí ṣùgbọ́n kò sáwuyewuye kankan fúnra ara rẹ̀. Fídíò audio orin yẹn ti padà sẹ́yìn ẹ jẹ́ kí n ẹ má tí pè wọlé nobody should call now please ẹ má tí pè wọlé ẹ má tí pè wọlé sìn kò sí ìyá àìtí gbọ́ orin bàbá wa tán. agbọ́ Jésù mọ́ gbé ìbò bóyá ilé fún bẹ lórí yín àròsí fìlà. mo sọ̀rọ̀ nípa ilé tẹ́ ẹ kọ́ fún sún èbèbè nínú ọgbà wípé sáwọn ọmọ rẹ̀ ó rí gbà tó bá yá tójú wa ló kúkú ṣe ti Muyideen ojú wa ló kúkú ṣe tí ò bá sì torí Yomi Amsat tó kígbe ńlọ jẹ́ kí wọ́n rí ìwé ilé Muyideen gbà. ṣé ẹ ti rí bàbá yìí ẹ̀yin náà gbọ́ ṣé ní pé bàbá yìí ò ṣe fáńdíìsì ìwé ilé Muyideen ìjọ torí ọ̀nà wọ́n nígbà tó dé Àgbàlá wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ print ẹ̀ wá ni àbí wọ́n ní ẹ jókòó ẹ lọ bá wa print ẹ̀ wá nìkan ó ń gbé bọ̀ o àbí wọ́n ṣe sọ pé Oríyọmí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ ní sùúrù náà ìwé yẹn ó máa rẹ́dì lọ́la ó máa rẹ́dì lọ́túnla ṣé báyẹn ni ìwé yẹn ti wà nílẹ̀ ni tí ìbá ṣe pé ó ń ta tẹ́tẹ́ ọwọ́ ẹ̀ ló máa wà torí wọ́n believe pé spirit burúkú wà nínú tẹ́tẹ́ wọ́n dẹ̀ ti fẹ́ gbé fún rí tó ní kó sì wà lọ́wọ́ Àgbàlá Gabriel gbogbo fídíò yẹn wà nílẹ̀ wọ́n á kú jáde fún ẹ̀ àbòsí la bá ń bẹ̀ ṣé látìgbà tí àwọn ajígini arìngìnì wọjà tó ti ń pariwo pé ilé yẹn àwọn fẹ́ kó bá wọn tà ṣé anybody dá wọn náà pé ṣe bí ìwé ilé ti wà lọ́wọ́ yín iṣẹ́ tẹ̀sí Oríyọmí Amsat wà jẹ́ ó ti jẹ́ Ọlọ́run dẹ̀ ṣe Ọlọ́run ò dojú tẹni ẹlẹ́ni oríwé yẹn gbé jáde kì í ṣe pé kò síwèé lẹ̀ so ẹni tí ò bá fẹ́ hand over kan fún yàn kò ní pípíà kò ní rẹ́dì tó ní kálukú ló ṣe lọ ṣèwádìí ìbanilórúkọ jẹ́ ni bàbá ológun dúdú we are highly disappointed in you pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí ó yá ẹ jẹ́ kó sọ̀rọ̀ síwájú sí i. táwọn ọmọ sún èbèbè ò bá pè mí ńkọ́ tẹ́nibọ́dì ò rán mi níṣẹ́ kò sófin tó lè pé mọ́jà fẹ́tọ̀ ọmọnìyàn ìgbà tẹ́bí ń pọ̀ ọmọ Nàìjíríà. thank you so much ibi tá a lọ gan àti wọbẹ̀ díẹ̀díẹ̀ ẹ sọ wípé tí anybody ò bá pè yín kọ́ táwọn ọmọ bàbá Súlè sún èbèbè ò bá pè yín kọ́ kò sí anybody tó lè sọ fún yín pé kẹ́ má dá sí ọ̀rọ̀ ìyẹn náà ló fi wá dífá fún àwọn tó ń dá sí ọ̀rọ̀ sí àwọn tó ń yànnàná ìwà tẹ́ ẹ wù torí òye tó kára àwo náà ló kára ẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì òfin tó de sandin nínú agolo náà ló de géṣà nínú agolo gẹ́ẹ̀tì ẹ̀ so àwa gan lè yànnàná yín and that is what we are doing now
ẹ̀ lè sọ pé ká má ṣe pàápàá jùlọ fúnra yín inú mi ti ẹ̀dùn fúnra ilẹ̀ fọwọ́ ara yín sẹ́ndì ẹ̀ sí mi mo dẹ̀ ti promise pé okay I will work on it mo dẹ̀ rí mi ṣe ẹ̀yin èèyàn mi ṣe gbádùn ewì tán ṣe fún wa. tí ìlú le kókókó ta ló rán mi níṣẹ́ síjọba tí mo fi ń pariwo pé bí ń pa ni ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ freedom alábòsí ẹ̀dá ẹ kéré níye ẹ̀ tó yàn. wọ́n ní bàbá irọ́ la àfẹ́ tó bá jáde anybody má pè wọlé tí bá ti analyze tán please tó bá jáde má parọ́ máwọn ọmọ lọ́mọ irọ́ la àfẹ́ kò sẹ́ni tó rán ẹni ti nàìjíríà tó fi ṣe fine but má ò parọ́ anybody pé lágbájá ló rán ẹṣẹ́ àní ìtò ṣe tó dárúkọ páwọn ọmọ kìíní kan àwọn fámìlì ànírọ́ ní iṣẹ́ àdẹ̀járó ẹni ẹ má yẹ kí àgbàlagbà òkè ń parọ́ bàbá ẹ ṣaláìṣòótọ́ àdẹ̀já ìṣòótọ́ yín ó dẹ̀ lọ fà gbogbo yẹn ta ló rán mi níṣẹ́ tẹ́ ẹ fi ń sọ gbèjà mẹ̀kúnnù lórí ọ̀nà nàìjíríà ẹ sọ̀rọ̀ generally ẹ fẹ́ fi yẹn méèkì owó ni bàbá owó tẹ́ rí bẹ̀yẹn ṣèmi lẹ́kọ̀ọ́ fún ni iṣẹ́ ewì lẹ́ ń ṣe lára pé iṣẹ́ ewì náà ni ẹ́ tẹ́ ẹ bá lẹ̀ sọ̀rọ̀ lórí kíní kan fún mẹ̀kúnnù ẹ rí i pé kù ní ẹ fẹ́ fi méèkì owó ni and you made your cool money man ṣé yẹn wá kàn wá ni àní tó bá ti kàn wá wọn kì í ṣèjọba individual person lélẹ́yìí tó bá dé bá wù yín kò sí ní tẹ́ ẹ lè forí ìjọba ṣe ẹ lè forí ìjọba hàn mú tó bá wù yín kẹjọ mọ́ wọ́ra yín lẹ̀ kò sí nǹkan tó kàn wá ìjọba ní ẹ ti forí ẹ̀sán ìjọba individual person tẹ́ ẹ mention orúkọ là ń sọ fún yín. ẹ ti jẹ́ kára mọ̀ fún wa pé àwọn tẹ́ ẹ ti wá ń ṣe ṣóògùn fún látọjọ́ ẹ̀gan definitely wọn ọ̀sẹ̀ yín ẹ̀ ṣèwádìí dáadáa. adẹ̀ní bẹ́ẹ̀ ṣe máa ń búyàn abẹ́ẹ̀ kì í búyàn màá tún padà play fídíò yẹn síwájú mi tẹ́ ẹ ti sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ ti ń bú àwọn èèyàn ṣé kì í búyàn ni. èyí tẹ́ ẹ ṣe ń gan kọ́ṣẹ́ tí mo fẹ́ wù sọ̀rọ̀ ni tó bá wá fún yín lẹ́sìn sí inú á máa bí yín ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ ní gbèsè náà. kẹ́nìbọ̀dì máì tí ì pè wọlé ẹ jẹ́ ká yàn ọ̀nà ìṣẹ́jú mẹ́jọ ní fídíò yẹn. burúkú ti ń jà fẹ́tọ̀ ọmọnìyàn nílé lóko mi ò pàgbàlá Gabriel ní 419 mi ò pè ọ́ lọ́mọ olè èwo ni borúkọ jẹ́ pé kẹ́ wá sàkáǹtì ọ̀rọ̀ fáráyé gbọ́ ṣé Fẹ́mi pẹ̀lú Wálé tó yọjú gẹ́gẹ́ bí ọmọ Suebebe yìí nìkan lọmọ tó bí ni ọ̀pọ̀ ìyàwó ń bẹ lóde tí wọ́n bímọ fún Suebebe táwọn ọmọ Dayọ̀ kan bá sọ pé wọ́n ti sẹ́tù pẹ̀lágbàlá Gabriel kò sí tó burú níbẹ̀ ó dáa ìyẹn gangan là ń fẹ́ ó yẹ kí wọ́n bọ́ sójú gbangba káwọn ìyàwó àtàwọn ọmọ Dayọ̀ tó kù ó gbọ́ tí wọ́n bá gbọ́ ni. ṣe rí pọ́blẹ́mù tá a ní pẹ̀lú máì nìyẹn this man fúnra lẹ́yìn lẹ́sàn ẹ láwọn ìyàwó tó kù ńkọ́ ṣé wọ́n yanjú ṣé àwọn ìyàwó tó kù wọ́n rí yín wọ́n rán yín ṣẹ́ ẹ dárúkọ ìyàwó tó rán yín ẹ dárúkọ ọmọ tó rán yín àbòsí là fẹ́ nígbà tí bàbá yẹn sick àwọn ìyàwó tó kù tẹ́ sọ yẹn àárí wọn ìgbà tí bàbá sick àwọn ọmọ tẹ́ sọ yẹn àárí wọn ìgbà tí wọ́n fẹ́ ṣòkú àwọn tẹ́ sọ yẹn wọn ò yọjú ṣé àwọn ọmọ tí ò yọjú tó wá pé wọ́n tó wá bàbá yìí náà wò ó bàbá yìí jẹ́ kájọ ṣe làákàyè láàrin yìí o ọ̀rọ̀ yìí sípù gan o káti ẹ̀ pé lóòótọ́ àwọn ìran ọmọ kan tí ò yọjú wọ́n pè yín kò yẹ ká ẹ béèrè pé ṣé wọ́n débi òkú bàbá wọn ṣé wọ́n dé ojú orí bàbá wọn ni wọn ò rójú orí sáwọn olú ọmọ tí ò lọ́mọ ojú orí bàbá wọn ní wàá mọ̀ pè yín kọ̀rọ̀ páwọn fẹ́ gbà nǹkan àbíbo ni wọ́n bá kọ́ wá ṣàkáǹtì fáwọn irú àwọn ọmọ wo nu sáwọn ọmọ tí ò débi wọ́n ti bàbá wọn tí wọ́n mójú orí bàbá wọn tí wọn ò bu ẹrú fún ẹrú tí wọn ò bu yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ ká wá jáde á wá bá yín bàbá bí ẹṣọ ibi tọpọlọ yín dé ibi tọ́jú orí yín dé ibi tágbàlagbà yín dé ibi tí iṣẹ́ tẹ́ ti ṣe èyí tó ti yé yín tó ti dé ibi tórúkọ yín ti dé. ibi
tẹ́ ẹ ti pẹ́ dé nínú iṣẹ́ ewì kíkọ táyé mọ̀yìn àwọn ọmọ tí ò síbẹ̀ lọ́jọ́ níjọ́ wọn ti bàbá wọn tí wọ́n gbé wọn wólẹ̀ wọ́n wá bá yín lẹ́yìn tó bá tiẹ̀ wá bá yín irú ọ̀rọ̀ wọn èsì ọ̀rọ̀ wọn kẹ́yìn ó fún wọn gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ ní sọ pé ẹ lọ sí ọ̀dọ̀ lágbájá tó bá yín tiẹ̀ kọ́lé ẹ tó kọ́lé bàbá yẹn lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ wá tiẹ̀ fàìdí àbèrè pé ìbéèrè tó bá rú yín lójú kẹ́ tiẹ̀ wá débẹ̀ kẹ́ fàìdí àbèrè bàbá ẹ lágbèékalẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbòsí la bá ń bẹ̀ torí kò sẹ́ni tó ràn yín iṣẹ́ Yorùbá wa ìran Yorùbá yọ náà ìgbà míì mo máa inú Ọlọ́run gan bàjẹ́ pé ó ń dá àwọn èèyàn ṣùgbọ́n Bíbélì ò kàn fìdí ẹ̀ múlẹ̀ fún wa ni ó yẹ kán sọ pé inú Ọlọ́run bàjẹ́ nígbà tó dá ìran Yorùbá kì í ṣe àwọn èèyàn kò sígbà tá à ní wo Bíbélì yẹn dáadáa torí ìran Yorùbá ló fẹ́ burú jù gbogbo ayé yìí dáadáa fún yín mọ́mí Christiana Ọláríbigbé. ànírẹ́ nìkankan nínú wọn kọ́ wá gbá mi láago ó pẹ́ tí sú èbèbè tí ń sọ páyà ń bẹ ọmọ pọ̀ ńlẹ̀. ṣé bó sọ fúnra rẹ̀ nínú interview tó ṣe pé gbogbo ìyàwó tó bímọ àtàwọn ọmọ tóun ò béèrè mọ́ níjọ́sí kí wọ́n foríjì ń ta ló lè sọ bóyá kan nínú wọn ló gbá mi láago tó ní kí n ràn wọ́n lọ́wọ́ pé dúkìá dà. gàgà bí n gbẹ́jọ́ apá kan dá mo gbọ́dọ̀ sórí. nísìrú aláàpọ̀nú oh my god ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ kí ló ṣe bàbá ológun dúdú yìí kẹ́ ẹ lórí ìkànnì tá a wà yìí àmàpọ̀nú àwọn ọmọ bóyá àwọn ọmọ tó sọ pé kó dáríjì òun ṣé wọ́n wá ti yọjú pa wọ́n ti dáríjì àbá aláwọ̀ ọmọ kan ẹ jọ̀ọ́ èwo nínú yín láwọn ìyàwó àtọmọ tí bàbá Sule Ebebe tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ èwo nínú yín ló ti dáríjì èwo nínú yín èwo ló yọjú you need praise ẹ má bá béèrè èwo nínú yín o èwo nínú yín olúwa o lórí ọ̀rọ̀ bàbá ológun dúdú yìí olúwa gbọ́ ọpẹ́ wa lórí gbogbo tó ń jùlẹ̀ fún wa tí wọ́n múlẹ̀ ọlọ́run mi ò gba ìyìn wa ọ̀rọ̀ gọ̀jígọ̀ ọlọ́run mi arúgbó ọjọ́ gbọgbọrọ gbọ́ ọpẹ́ wa ìran yìí ò clear sí bàbá ológun dúdú dáadáa olúwa ò ṣí wọn lójú ẹ̀mí gbọ́ ọpẹ́ wa bàbá ológun dúdú kí lè fi wá pè lórí ìkànnì yìí àwọn èèyàn mi tó wà lórí ìkànnì yìí tẹ́ bá ń gbọ́ ní blue app red app black app orí wọn máa pé gidi gan mà ní kèé máa ṣe kèé máa ṣe síé bàbá ẹ̀dẹ̀ jùlẹ̀ báyẹn àwọn ò fẹ́ ṣé DYK àbí kí ló máa ń pe kíní tó ń jùlẹ̀ yẹn ẹ̀jẹ̀ ẹran mi létí ṣé DYK ni kí ni bàbá yẹn jùlẹ̀ nà DJ YK múlẹ̀ Ọládìyí DJ YK múlẹ̀ bàbá ẹgbẹ́ ilẹ̀ ẹ múlẹ̀ wọ́n ní ẹ múlẹ̀ ẹ ṣe jẹ́ orí olùkẹ́ ọ̀dẹ́rìndé wọ́n ní DJ YK ni múlẹ̀ kí lè fi wá pè lórí ẹ̀rí pírẹsẹ̀ntà ẹni kí bàbá yóò kó ṣáwọn ọpẹ́ lórí ìkànnì sọ fún wa pé àwọn ọmọ pọ̀ ìyàwó pọ̀ tàpé kán dáríjì òun bí ẹni ẹlẹ́ni ṣe gbèdì tó bá tẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹ tiẹ̀ wà gbọ́ná láàrin èmi àti assumption ká wá sọ pé àwọn ọmọ tiẹ̀ wá padà wà lẹ́yìn tó ti ṣe gbogbo ẹ̀ tán wípé o pẹ́pẹ́ sí o àwọn wá o àwọn fẹ́ torí nǹkan báyìí làwọn ṣe wá o bẹ́ẹ̀ bá jẹ́ àgbàlagbà ẹni sọ fún wọn pé níbo lẹ wà nígbà tára bàbá yín ò yá
nígbà tí bàbá yín ní kẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ òun tó ń tọrọ àforíjì lọ́wọ́ yín kí ló tẹ̀yìn ò dáríjì bàbá yín. èyí tẹ ok ọkùnrin ẹnìkan náà wọ́n jẹ́ pé ológun dúdú tó ń sìn kí ló dé tí wọ́n wá pọ̀ tó báyìí bàbá kò dá o mo ń bọ̀ náà. Everybody wa ló máa wà òkè ọ̀nà ẹ jẹ́ polówó ọjà yìí. Ìròyìn ayọ̀ rèé o fún gbogbo àwa tá a fẹ́ donílẹ̀ lórí iléeṣẹ́ Landness Homes and Properties ti mú ẹ̀dínwó bá gbogbo àwọn ilẹ̀ wọn tí wọ́n ń tà. Tí wọ́n fi búrẹ́dì tí wọ́n fi fẹ́ máa fi gbọ́n wa ní omi ọbẹ̀ lọ àwọn ò sọ wípé kán mọ́ gbọ́n ṣùgbọ́n bọ́ ṣe fẹ́ máa fi búrẹ́dì gbọ́n wa lómi ọbẹ̀ lọ làwa náà ó mọ̀ ṣe kíni ni àwa náà ó mọ̀ sọ wípé kán mọ̀ fi nù wá wípé a mọ̀ ń jẹ lórí ìkànnì tí a wà yìí ẹ mọ́ gbàgbé a ò tí ì kúrò lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Kúnlé Ológun Dúdú òun náà ni ohun tá à ń sọ lọ́wọ́ yìí a fẹ́ padà sórí mẹ́sẹ̀ẹ̀jì tí bàbá Ológun Dúdú tó sẹ́ǹdì sí èmi ìyá alájẹ́ o ẹja padà síbẹ̀ Ológun Dúdú mi ẹgbẹ́ kínní ẹ̀ jáde ẹ̀yin ẹgbẹ́ wa o ẹ jẹ́ kí n wá o ok jẹ́ kí n lọ láti gbé kí má dára mi láàmú gbà yẹn mi ò tètè save nọ́mbẹ̀ sórí fóònù mi. ok mo ti rí picture òun náà ni mo fi rí go to. táwọn ọmọ Dayọ̀ kan bá sọ pé wọ́n ti sẹ́tù pẹ̀lú Àgbàlá Gabriel kò sí tó burú níbẹ̀ ó dáa ìyẹn gangan là ń fẹ́ ó yẹ kí wọ́n bọ́ sójú gbangba káwọn ìyàwó àtàwọn ọmọ Dayọ̀ tó kù ó gbọ́ tí wọ́n bá gbọ́ ni ànírẹ́nì kankan nínú wọn kó wá gbá mi láago ó pẹ́ tí Suebebe ti ń sọ páyà ń bẹ ọmọ pọ̀ ńlẹ̀ ṣé bó sọ fúnra rẹ̀ nínú ìntàfíù tó ṣe pé gbogbo ìyàwó tó bímọ àtàwọn ọmọ tóun ò béèrè mọ́ níjọ́sí kí wọ́n foríjì òun ta ló lè sọ bóyá kan nínú wọn ló gbá ní láago tó ní kí n ràn wọ́n lọ́wọ́ pé dúkìá dà kàkà kí n gbẹ́jọ́ apágọ́dá mo gbọ́rọ̀ sórí agbágbé ní tó jẹ́ pé Dayọ̀ yìí tí gbogbo wa ń pariwo rẹ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọ̀gá ni mo jẹ́ fún ní 1990 tá a jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ King Sunny Adé ní Tìbó ẹ tún lọ rè béèrè àdìjọ ń ṣiṣẹ́ ní 5 and 6 lèmi pẹ̀lú Dayọ̀ èmi ṣáájú wọn kúrò lọ́dọ̀ King Sunny Adé tí mo lọ dá dúró bí mo ṣe lọ dá dúró tó àkúrò lọ́dọ̀ ara wa Dayọ̀ fọjọ́ kan yà mí rí ẹ̀wí fẹ́ lẹ́nu kó gbẹ́nu rẹ̀ sápò. gbọ́ àgbẹ̀ni kankan sápò Mr. Ológun Dúdú kí ló dé lọ fi kanra mọ́ King Sunny Adé torí inú voice note tẹ́yìn o bá àwọn ọ̀rọ̀ tó bá ọmọ sọ conversation yìí tó jáde ìwọ pé Sunny Adé ló fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn ṣé wọn ló fẹ́ gbogbo ọjọ́ ayé ẹ̀sìn ni ṣé ó sì Àgbàlá rárá ni ẹ jọ o ẹ máa wo ẹ wo wọn ọmọ kí n kẹran mẹ́ran kíkan ọmọ kankan pa ẹ mọ̀ gbà flash ni mo ẹ jọ o ẹ máa dá mi tẹ love and like ẹ máa power tap ẹ̀yin tẹ wà lórí TikTok now ẹ jọ ẹ máa bínú ṣe pé TikTok yẹn mi ò tí máa ṣe dáadáa ẹ máa bá mi power tap o ó fi máa ẹ jọ ẹ̀yin tèmi ẹ máa bá mi press love lórí YouTube náà ẹ ṣe. King Sunny Adé tí bàbá Suebebe gan tó sọ gẹ́gẹ́ bí according to you tó ló fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn. Kílẹ̀tẹ̀ ẹ̀rọ pín sí lọ́rùn kílẹ̀tẹ̀ ò ṣe orin kó sọ fún Suebebe àti Sunny Adé tó pọ̀ gbọ́n nígbà tára Suebebe bòyá t'Àgbàlá Gabriel lọ́rọ̀ gbé ládó ṣèbó ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ ṣèbí wọn ló fi gbogbo ọjọ́ ayé ẹ̀sìn kílẹ̀tẹ̀ ò ṣerú èmi bẹ́ẹ̀. Ológun Dúdú o èyí kù díẹ̀ káàtó àní mo fi nù wá mọ́ jẹ́. You are now claiming it was your friendship rẹ nígbà tí kíní jabalajabe tó hàn lábẹ́ nínú kámẹ́rà tó pọ̀ orí friendship ẹ nígbà tí friendship ẹ wà nínú ìṣòro tó nígbà tó gbalé fún ṣe nìkan ó mọ tí ó ṣe gbogbo ẹ̀ náà lẹ́ padà gbọ́
ṣé friendship ẹ nìyẹn ṣé friendship ẹ náà ló mẹ́jọ ẹ̀ wá sórí afẹ́nú wá ń sọ̀rọ̀ ẹ̀mí pé ó mọ ogo kìíní kan yóò ṣe gbá kan ọ̀rọ̀ friendship ẹ náà ni and he said he's a friend mo mọ̀ ní a friend in need indeed ni a friend in need is a friend indeed àìbò lẹ́yìn eléèbó ti ń pè in need is over bẹ́ẹ̀ wọ́n ti ní DYK ṣáàmánu DYK múlẹ̀ àbíkú ní Jeremiah sọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ lẹ́ni ká ṣe pè náà ẹ jẹ́ ká kọ́ntínú mọ́mí Bùkọ́lá Juliana bàbá yìí fún wa ní wọ́n fún wa ní bóbò wọ́n fẹ́ máa fún wa ní bóbò wọn ni wọ́n rò bá àmọ́ ni létí mo lọ́ọ̀kì white phone in lock má lọ́ọ̀kì mọ́ náà. mo kúrò lọ́dọ̀ King Sunny Adé mo lọ sílùú òyìnbó aṣáájú mo dé láti Amẹ́ríkà ní year 2007 ipò ìbànújẹ́ ni mo bá Dayọ̀ tó ti dọlọ́ títí mò gógóró kiri mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ yìí. nínú ìrìn àjò ẹ tó lọ travel yẹn ṣé for 2 years àbí tó oṣù lọ bó ṣe claim ọ̀pọ̀ ọ̀rẹ́ ẹ ní ọ̀rẹ́ kò rí kò sún ẹni ó dẹ̀ pé láàrin ọdún méjì yẹn ló fi jẹ́ gbígbà tó dé ló ṣe mọ̀ yìí pé wà nínú ipò ló fi wá rí nínú ipò ìbànújẹ́ so láàrin gbogbo wa tí wọ́n gan ti wà mẹ́yìn wọ́n gan ti gbàgbé ẹ̀ ẹ tó bá sì sọ nìkan ló rántí ìgbà tó ti tún lọ tún gbàgbé ẹ̀ ó lè sọ pé claim ò rẹ̀ and you are claiming friendship mọ́mi Olúkẹ́mi ọ̀rẹ́rìn ìdè. ọba tó dá wa sọ èbèbè ò rí bí eléyìí kí n tó lọ sílùú òyìnbó gbogbo ọ̀rẹ́ wọn ló lógun dúdú ìwọ gangan là ń dúró dè. mo ronú pé ọ̀nà wo ni mo lè gbà láti ran Dayọ̀ lọ́wọ́ ọjọ́ tí ọjọ́ pé mo kàn gbọ́ kọ́ọ̀lù kan lórí aago ni ẹni ọ̀hún béèrè pé ṣé mi lológun dúdú ó ní. so definitely ìwọ kọ́ ló press button yẹn ìwọ ń ronú ọkàn ẹ̀pọ́n náà wo ló fẹ́ fi mú ràn lọ́wọ́ torí gbogbo ẹ̀ la máa bẹ́ẹ̀ yan nàná so ọkàn gbọ́ ìpè ni ìwọ kọ́ ló press button yẹn Ọlọ́run fọwọ́ tọ́ ẹ jẹ́ ká Ayọ̀ Fáyọ̀ṣe irú wọn lẹ tó ń jẹ noodles. ẹkún rọ̀lẹ́ sà ó ní ẹnìkan la rí tó ti mọtí yó ó ń bẹ nínú gọ́tà lábẹ́ bíríìjì Òṣòdì ó ló dárúkọ yín bóyá ẹ lè wá mú kúrò níbẹ̀ ó lóun ló ní kí wọ́n bá ń pè mí kò rántí ọmọ kò rántí ìyàwó mo wá rẹ́ nìkan pé kó lọ yọjú sí wọn. bóyá ẹjọ́ mọtí ni Ọlọ́run bóyá ẹjọ́ ń ṣe fàájọ́ máa ń ṣe bóyá kí n má sọ pé máa mọ̀ tí bóyá ẹjọ́ máa ń ṣe fàájì ni ó lè rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá jọ ń ṣe fàájì tó jẹ́ pàdípàdì ni wọ́n máa rántí pé bóyá tíjọ́ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kó tó di pọ́lọ́ ń gbà ṣàkóso àbí kó tó di pẹ́ travel tó fi ní kán lọ bá yín ṣe get àmọ́ bóyá tẹ́mi ẹ̀ lẹ́nu kó pè nìyẹn mọ́mẹ́ǹtì yẹn fine kò kàn wá ẹ ṣáà máa fún wa bó wà ní máa mú gbogbo ẹ̀ lẹ́ o àmúlẹ̀ o sọ̀rọ̀ sókè. àárín ọjọ́ kejì sọ́jọ́ kẹta ló wá bá mi ní Màgódò ọjọ́ tó wá la gbéra tí mo gbé sínú mọ́tò mi ọmájì mo ló yá ládó Èkìtì ó tó gẹ́ Kúnlé Ojú Adé Túndé Awósìyàn àjọ wà lọ́kọ̀ mi ni adádó tán mo ní kí ni ṣíṣe àsìkò. wá Mr. kílẹ̀ tó fi gbé bàbá tó lè tó bèbè lọ sádó fún àtòkù fẹ́ ràn lọ́wọ́ ìgbà tí wọ́n fẹ́ ràn lọ́wọ́ nígbà yẹn kílẹ̀ tó fi gbé sínú wọn má jíìpù tó fi gbé lọ sádó ṣẹ̀bẹ́ kò ló wà tó ń challenge Àgbàlá Gabriel pé kílẹ̀ tí wọ́n fi gbé lọ sádó kílẹ̀ tó ràn lọ́wọ́ nílùú Èkó yẹn ẹ̀yin náà lẹ́kọ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé lẹ́ti kọ́kọ́ mú ẹni lẹ́ni lẹ́ti dá padà sí fíléèjì ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ torí wọn nínú ọ̀rọ̀ tó sọ́ọ̀sì wọn ló kì í mọ́lẹ̀ tó gbé sínú mọ́tò wọn ló gbé lọ sádó wá tó fi gbé kúrò lẹ́kọ̀ọ́ so ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe ológun dúdú ò lè ṣe fún sílẹ̀ sí èbèbè lẹ́kọ̀ọ́ kó dẹ̀ máa mójútó pọ̀ ọ̀rẹ́ mi ni wà lè máa wo wà lè máa mójútó. This is super story. Hello, Ben, come on. Mo ń bọ̀, ẹ jọ̀ọ́, ẹnìkan tẹ bẹ́ẹ̀. This is super story. This is super story.
dáhùn tó mo gbọ́ tí bẹ́ẹ̀ dún kan tí mo mọ́ dànù máa gbé wọn. ó ràn bàbá yẹn ó ràn lọ́wọ́ nílùú Èkó náà ó gbé lọ sádó ni kí ló tó fi gbé lọ sádó ìwọ ló kọ́ mọ́ màá yẹn lọ sádó. èyí lẹ́yìn ọkọ̀ mu lọ sádó ìgbà tí wọ́n gbé lọ síbẹ̀ nígbà tó ó ṣe palẹ́ sí fún lẹ́kọ̀ọ́ kó wá já sìmẹ́ǹtì fún kó máa tà kí o gba ṣọ́ọ̀bù fún kó rẹ́ǹtì ilé fún kó gba ṣọ́ọ̀bù fún kó wá bá já sìmẹ́ǹtì sílẹ̀ àbí kó tiẹ̀ bá já tébù wọ́tà. ṣé ẹni pé ìṣàbòsí Ọlọ́run. òyì lọ́lọ́lá Peter Fáyọ̀ṣe jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì Dayọ̀ tó kú Suebebe tó lọ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ní lẹ́kọ̀ọ́ nílé Ifẹ̀ pẹ̀lú Adó Èkìtì wọ́n bẹ láyé wọ́n lè ṣẹ̀rí ọ̀rọ̀ gbogbo yín ẹ̀lẹ́pọ̀ wọ́n kò fẹ́ra kí ẹlẹ́tì lè fi ní Fáyọ̀ṣe ọ̀gá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣẹ́ fún Dayọ̀ Suebebe gómìnà Fáyọ̀ṣe onírú iṣẹ́ wo ló lè ṣe mo ló ní tíátà ní Dayọ̀ ó ń kọ̀ǹpóòsì ó ń ṣeré ó lè ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò wọn ọ̀gá ní kí n mú lọ bá àwọn tó wà ń bẹ̀ mo mú débẹ̀ ọjọ́ tá a débẹ̀ ló kọ application wọ́n ṣe interview fún kọ̀yà ní lẹ́nu kọjọ́ kejì ló bẹ̀rẹ̀ program orí rédíò ló kọ́kọ́ ń ṣe ìgbà tó pé oṣù méjì tí mo fẹ́ fi ilẹ̀ sádó ni mo tún lọ bá wọn ni wọ́n tún gbé tẹlifíṣàn program fún Dayọ̀ àárín ọ̀sẹ̀ kan tí mo mú dádó ni mo gbalẹ̀ mẹ̀rẹ́ǹtì fún Dayọ̀ mo ṣeré bí oṣù méjì pẹ̀lú ẹ̀ nígboro Adó kí n tó máa lọ mo dúró mo fẹ́ ṣú ọ̀pẹ òní mò gógóró mọ́ kí n tó kú níbẹ̀ mo padà sí Amẹ́ríkà ọdún méjì ni mo lò ìgbà tí mo dé wọ́n ti lé kúrò lórí rédíò and television station Èkìtì nítorí ògógóró mímu Suebebe ti padà kí n tó dé ó ti padà dẹni tí ń fẹsẹ̀ gbá títì kiri mo gba gbogbo ìyànjú pé bí ṣe màmá Wálé bí ṣe ìyàwó ẹ̀ àkọ́kọ́ kó wá dúró ti Dayọ̀ lẹ́kìtì a ṣe gbogbo akitiyan títí ó lòun ò fẹ́rẹ́ nikẹ́ni àwọn ọ̀rẹ́ ló lè mọ wàhálà tí mo ṣe ìgbà tí mo gbìyànjú títí tí Dayọ̀ respond. ṣe ni pé bàbá yìí DKY múlẹ̀ nìyí wáyé tó jẹ́ pé ìyá Wálé lẹ̀ ń contact nínú gbogbo sórí tá a gbọ́ yìí òun àti ìyá Wálé ti fira wọn lẹ̀ ní 80s boyfriend and girlfriend ni wọ́n bá wọn dárẹ̀ ṣé wọ́n láwọn fẹ́ra wọn ni ṣé wọ́n láwọn ṣe ni wọ́n so yege ni lẹ́yìn ìgbà yẹn tó ti ní girlfriend and ṣé èèyàn dandan ni kéèyàn ní boyfriend and girlfriend ṣé èèyàn ní boyfriend and girlfriend ni kéèyàn kí ìrìn àjò dẹ̀ lọ kí wọ́n dẹ̀ má fẹ́ra wọn Mọ́nífọlá Davis you're welcome ma wọ́n dẹ̀ oníkàkùn dẹ̀ ti lọ wáyé tó fi jẹ́ Ìyá Wálé lẹ́nu pé Ìyá Wálé tó ti rì mánì láti 80s ẹgbà mi kẹ́ ṣé iná rí nǹkan tí máa ń ṣe obìnrin tẹ́lẹ̀ pé ó ti rì mánì láti 80s tó ti láwọn ọmọ tó ti dàgbà tó ti láwọn ọmọ 40 years lẹ́sẹ̀ṣẹ̀ ń ṣàbòsí lẹ́lẹ́ wá pé Ìyá Wálé kó wá dúró tì kó fi ilé ọkọ sílẹ̀ kó wá dúró tì ẹ máa wò ó ẹ wo àwọn èèyàn wá o kí Ìyá Wálé fi ilé ọkọ sílẹ̀ tó ti lọ tó ti ń bímọ ń bẹ̀ ibo ló fẹ́ dágbére pé òun lọ ẹlẹ́tra Ìyá Wálé pé kó tiẹ̀ wá jókòó tì kó wá jókòó tì àwọn ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà irú àwọn ọmọ tẹ́lú wọ́n ń pè yín yẹn tó sọ fún yín àwọn ìyá wọn ò gbọ́dọ̀ wà jókòó tì gbọ́dọ̀ get in touch pẹ̀lú àwọn ìyá wọn àwọn tó ń fi private number pè yín àwọn ọmọ tẹ́ mọ orúkọ yẹn gbọ́dọ̀ sọ pé kọ́ wá bá yín get kọ́ wá bá yín dúró tì ẹ jẹ́ ká máa gbádùn bàbá ológun dúdú lọ. tí ò rẹ́dì láti gba correction ni mo padà sílùú òyìnbó ìgbà tí mo wá gbọ́ pé ti lo Àgbàlá Gabriel inú mi dùn dé góńgó mo wá ta kété bóyá tó bá ń bẹ lọ́wọ́ wọn ó lè ṣoríire. ìwọ ẹ máa gbọ́ fún ààrẹ ẹ̀gbọ́n ó ta kété he was not in the picture kó tó di pé Àgbàlá Gabriel gbé position olóròbó wà
ẹ̀ gan wà á rí position tó wà láwọn pictures wà á rí videos. Ṣé ẹ ṣe findings yìí ni? Ó yẹ kẹ́ ẹ ṣèwádìí dáadáa bàbá ológun dúdú. Tẹ́ ẹ bá ṣèwádìí dáadáa, gbogbo story super story tẹ́ ẹ fún wa yìí ẹ ní máa fún wa. Kí lè tẹ́ fi takété síbẹ̀ sí yín? Ọ̀rẹ́ mi ni àjọṣe kíní kan, àwọn ọ̀rẹ́ á sọ pé kánkán ń dé. Ọ̀rẹ́ ẹni bẹ̀ sí ẹni, orí kò sun ẹni, ó wà nínú ìṣòro, ó yọjú síbẹ̀, ó tún wá gbọ́ pé nìkan tiẹ̀ gbọ́ wá gbé, ó tiẹ̀ wá lu opportunity yẹn kó wá fi ṣe kíni, kó gbójú jáde, ó wá lò takété. Ní ìsìn ó ṣe wá jáde síta wá ń ṣàbùsù yẹ gbọ́ tó takété yẹn, ó yẹ kó continue kó máa takété lọ ní bàbá. Ọlọ́run, ó lè má ṣàgbàrá Gabriel ló máa ṣẹlẹ̀ sí, ó lè ṣẹlẹ̀ òmíì. Irú wà báyìí ò dáa, ó yẹ kó ẹ̀ báwo lè continue kẹ́ máa takété lọ, kẹjọ yẹ takété. Why tẹ́ fi wá takété, tẹ́ fi wá takúta síta ń sìn, ẹ̀takọ́rọ́, ẹ̀takótó síta torí ẹ̀takété tẹ́lẹ̀ ni. Why tẹ́ wá jáde síta ń sìn, ẹ fẹ́ gbowó, ẹ fẹ́ pawó, ẹ̀wà ẹ̀rí orin tẹ́ fẹ́ kọ kò ewì ò sí mọ́, kò anybody ò sẹ̀yìn, ọkọ̀ sójà a sì níjọba sójà mọ́, ẹ̀rọ ewì kọ mọ́. Ẹ lè kọ ewì sáwọn èèyàn kó jọmọlúwàbí, ẹ kí àwọn èèyàn dáadáa. Àtúbọ̀tán ló yẹ kẹ́ máa rò báyìí. Àtúnṣe sì lè wà, mo dákẹ́ mò ń wò. Tí mo bá béèrè nípa ogún ẹ̀tọ́ ni, ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ṣé bàbá wọn ò sọ̀rọ̀ sí wọn létí rí? Ìwọ ní bàbá ní pé tó bá béèrè nípa ogún ọ̀rẹ́ òun, àzìn tó bá béèrè nípa ogún ẹ̀ pé ẹ̀tọ́ òun ni, it is not your right. Right yẹ̀kẹ̀. Béèrè pé ló kàn yín bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá ni. Èwo ti yín bẹ́ẹ̀. Èyí tẹ́ ti àbádùn ẹ̀ pé ńgbà tó ti mọ ògbó kókó àkírí ẹ ti rí pé wẹ́ẹ́ tó bá máa kú kó kú nìyẹn. Tó bá máa yè kó yẹ ti ṣe wọn tán lọ́rọ̀ yín ẹ̀ sì gbìyànjú ẹ kúṣẹ́. Àkàndẹ́m effort yín. Ṣùgbọ́n gbà tẹ́lómi rẹ̀ tó ń gbé wáyé ní pé ẹ̀mí ti fẹ́ bọ́. Kó tó di pé Sunday Suwe bèbè jáde tó ṣe fídíò yẹn. Ipò wo lẹ̀yin rò bó wà? Ipò wo lẹ̀yin rò bó wà? Ó kù díẹ̀ káàtó. Ẹ̀tọ́ yín kẹ́ ẹ béèrè ẹ̀tọ́ ẹ̀. Èló lowó tẹ́ dánú ẹ̀. Èló làjọ tẹ́ ẹ dá tẹ́ ẹ kó síbẹ̀. Ipa wo lẹ́sà? Common greetings kan kẹ́ ẹ pè lórí fóònù kẹ́ ẹ kí. Bóyá tó bá tiẹ̀ ń gbúrò àwọn èèyàn dáadáa ó ṣeé ṣe kọ́nà tún lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kẹ́yìn tẹ́ tiẹ̀ jọ́ rẹ̀ kẹ́ ẹ tún pè. Kẹ́ ẹ kí. Kẹ́ ẹ bá ṣàwàdà. Kẹ́ ẹ jẹ́ kó rántí inú à máa dùn pé tọ́ ẹ má wọrí Ọlọ́run á fún lálàáfíà. Láṣẹ pé kóun náà tún padà. Ṣùgbọ́n gbà tí gbogbo yẹn ẹ abandon ẹ̀ níbo lẹ wà. Ẹ mọ̀ pé kó máa tó bá neglect èèyàn pé kò dáa. Ìrònú gan lè pa ó pààyàn kíákíá. Tó rà ó pé nígbà tí mo wà ní Ṣàngó Òde, Mama Z, God bless you, you're welcome. A máa rò pé nígbà tó ń wà ní Ìjẹ̀bú Òde, tó ń wà ní Ṣàngó Òde kóun tó daya gbá pé ó dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe. Kò dáa. Ọlọ́run tẹ́ bá fẹ́ràn bàbá Sunday Suwe Bebe, tẹ́ fẹ́ràn ìdílé ẹ̀, tẹ́ bá fẹ́ràn bàbá Sunday Bebe ṣe claim, ó yẹ kẹ́ protect àwọn ọmọ yẹn. Kò jẹ́ kẹ́ jẹ́ kórúkọ bàbá Sunday Suwe Bebe kò yẹ kó bàjẹ́. Kò sí ẹni àmọ́ táwọn èèyàn lè gbé fún pé kẹ́ wá fi defend character ẹnìkan tẹ́ dẹ̀ mọ̀ kó máa affect àwọn ọmọ ẹ̀ bá má ṣe. Tẹ́ bá fẹ́ràn bàbá Sunday Suwe Bebe ṣe fẹ́ràn ẹ̀. Kò yẹ kẹ́ ẹ ṣe nǹkan kan tó máa jẹ́ káyé ó máa ṣépè fún àwọn ọmọ yẹn láì nídìí. Ṣé báwọn ọmọ rẹ̀ yín ni? Bàbá Sunday Bebe ó lè kú lónìí ṣùgbọ́n kò kú. He lives torí àwọn ọmọ ẹ̀ wà láyé wọ́n wà láyé. Mo expect kẹ́ ẹ ta àwọn ọmọ yìí kẹ́ ẹ get in touch pé àwọn ọmọ kẹ́ ẹ ti ẹ̀gú àwọn ọmọ yìí ìjọba ò láṣẹ lè mo fẹ́ bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀. Kẹ́ ẹ béèrè nípa ìgbésí ayé wọn. Bàbá yín ti kú tán sìn, kí ni wọ́n ń ṣe? Báwo ni ṣé òun kọ́ṣẹ́ ni ṣé òun lọ school ni? Níbo ló bá dé? Ìrànlọ́wọ́ mo fẹ́ ṣe fún yín
tó bá yẹ pé lóòótọ́ ọ̀rẹ́ nìyí tẹ́ ẹ̀ bá ní assistant kọ́kọ́ tẹ́ lè ṣe financially ẹ lè pè wọ́n pé àtọ̀ bàbá yín ti kú tán mi ò sí àràǹdì ni o ṣùgbọ́n ẹ̀yin ọmọ ẹ gbà ẹ pín láàrin ara yín kálẹ̀ bá ti ṣe á máa dúpẹ́ á tún máa sọ dáadáa lọ́jọ́ tòní pé nǹkan báyìí lè ṣe ṣùgbọ́n àwọn ọmọ tẹ́ ẹ̀ contact nǹkan táwọn ọmọ yẹn máa fi mọ̀ yín òun ni pé ẹ sọ ọ̀rọ̀ àlùfàǹṣá ìdẹ̀jẹ̀ káyé ó máa ṣépè fáwọn ọmọ yẹn nítorí fi mọ̀ yín ò dáa tẹ bá kílè bọ́ rẹ̀ bàbá wọn nìyí ẹ tún wá ń parọ́ má láàánú àwọn ọmọ ìṣe ìfẹ́ káwọn ọmọ ìhòòrá láàánú ni tí bàbá tún lè sún èdè pé bá ṣẹ̀ yín nígbà tó wà ní ayé ó yẹ kẹ́ ẹ dáríjà àwọn ọmọ ẹ̀ ìkọ́ tẹ́ bá ti lọ fi ojú àwọn ọmọ yẹn tẹ́ lọ fi hàn òde gẹ́gẹ́ bí àwọn ọmọ aláìmoore ẹ fẹ́ kí àwọn èèyàn sá sẹ́yìn fún wọn ni láti ràn wọ́n lọ́wọ́ tí ọ̀rọ̀ dẹ̀ rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ protect àwọn ọmọ yìí a gbọ́dọ̀ protect ọjọ́ iwájú wọn ní gbogbo ìta ń ṣe yìí kékeré ní Àgbàlá Gabriel ń bẹ ṣùgbọ́n àwọn ọmọ yìí àfẹ́ ká yóò rí wọn bí èèyàn burúkú a ò fẹ́ kí wọ́n forí gbé èpè àtẹ̀gún a fẹ́ kọ́ ọmọ aráyé kó lè ṣe wọ́n lóore a fẹ́ kọ́ wà láwùjọ ibikíbi tó bá ti rí wọn káwọn èèyàn kí inú wọn dùn sí wọn fún àwọn bàbá Sule Suebebe nìyẹn a fẹ́ kọ́ ọmọ aráyé ó fi oore kó fi wá wọn rí kó fi oore kó fi lé wọn lọ́wọ́ ni a ò fẹ́ rí àwọn ọmọ ẹ̀ àfẹ́kẹ́ paint àwọn ọmọ ẹ̀ fún wa bí péyàn burúkú ni wọ́n bàbá Sule Suebebe tó bá jọ̀rọ̀ yín lóòótọ́ ó ti lọ sinmi kí ló tẹ̀ jẹ́ kó sùn re níbi tó wà kí ló tẹ̀ dánú mọ́ lójú nígbà táwọn ọmọ sọ pé kí bàbá sùn re kókò bàbá àwọn sùn re èyí jáde síta lẹ́ ń pariwo má sùn táwọn yín sẹ́ connection tẹ bá ní pẹ̀lú àwọn friends yẹn àwọn kákọ́sì of friends I expect yẹ kẹ́ kóra yín jọ ìrànlọ́wọ́ tẹ bá fẹ́ ṣe fáwọn ọmọ ìkẹ́ ṣe kì í ṣe pẹ́ni tó ti ṣoore fún wọn kẹ́ wá máa fojú kẹ́ wá máa fi ibi kẹ́ wá máa fi igi gún lójú kẹ́ tí wá máa kó àwọn ọmọ yìí kẹ́ wá máa sọ kẹ́ wá máa nǹkan tẹ́ ṣe yẹn fẹ́ bá yé àwọn ọmọ yìí jẹ́ ẹ parọ́ mẹ́lẹ́dà wọn. ó kù díẹ̀ káàtó Ọlọ́run èmi ò ní parọ́ fún yín kì í ṣe pé yàn ń support Àgbàlá Gabriel lélẹ̀ ẹ fẹ́ jọ àwọn ọmọ ìsẹ́nu kìnìún ni àwọn ọmọ ìsì ní ìdí ìrànlọ́wọ́ nítorí ọwọ́ wọn ò tí ì tẹnu àwọn ọmọ tó yẹ pé ní ọjọ́ òkú bàbá wọn kò bá nǹkan kan dé ìkan tiẹ̀ sọ pé 200 naira ló bá ń dé Ìbàdàn báyìí èmi ìgan wà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá owó mọ́tò wọ́n ṣẹ̀ sẹ́ǹdì ẹ̀ fún kó lè wá ni àwọn ọmọ yìí ní ìdí ìrànlọ́wọ́ èyí tẹ́ ẹ jọ́ bàbá wọn tẹ́ ẹ mọ gbá tẹ́ ẹ mà wo ẹ la Amẹ́ríkà ṣe oríire wo lẹ ṣe ìrànlọ́wọ́ lẹ ti ṣe fáwọn ọmọ yìí àwọn ọmọ Nàìjíríà onílùlùtù ọlọ́rẹ ṣé last week ni mo sọ pé nìkan àbí ṣé ó ti tó 2 weeks báyìí bíi last week ó rẹ̀ pé last week náà tí ẹnìkan ní pé ká fún Wálé ní 100,000 ṣé ẹ rántí ẹni tó bá wà lórí ètò yìí ẹjọ́ jẹ́ kí n mọ̀ tí kan lára àwọn ìyá wa tí wọ́n send owó sí mi pé ìyá alájẹjọ ẹ bá jọba mi fún Wálé mọ́mí lọ́lá ọ̀làdùn ọdúnlámì God bless you mọ́mí ẹ kú ọjọ́ mẹ́ta lórí ètò yìí mo dẹ̀ pé Wálé ẹni tó bá wà lórí ètò jẹ́ kí n mọ̀ mo pe Wálé mo ní Wálé ó wà surprise gan ó pariwo ní wọn pe Sàláù ìbídùn wọn ní bẹ́ẹ̀ ni mà alájì Muyideen Òjìkùtù àjọṣe ṣó lọ́jọ́ ẹ̀ ni mo rántí alájì Òjìkùtù wọ́n dẹ̀ ní kí n fún mọ́mí Olúfúnkẹ́ God bless you orí ọ̀fẹ́ wọ́n ní kí n fún Wálé 100,000 mo fún Wálé 100,000 inú Wálé dùn ó pè lè táwọn mọ́mí ẹ̀ ṣe mo dúpẹ́ owó yẹn rìn sásìkò àwọn èèyàn kí wọ́n ṣe rí wọn kúkú gbàgbé wọn tó bá kúkú rán mi màá jíṣẹ́ tèmi nìyẹn thank you so much for the gift tó bá ti rán mi mò ń jíṣẹ́ bí tèmi ṣe rí nìyẹn ṣùgbọ́n ẹ má bà yé àwọn ọmọ ìjẹ́ ẹ jẹ́ káwọn thank you so much ẹ jẹ́ káwọn ọmọ yòó rán láàánú ẹ jẹ́ kí wọ́n rú lóore tó máa ràn wọ́n lọ́wọ́ ẹnìkan lè dìde ló kó máa sọ pé ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jẹ́ kí n rán àwọn ọmọ ìlọ sílùú òyìnbó
ọ̀rọ̀ burúkú tẹ́ ti sọ pé wọn ò mọ orí á máa jẹ́ kẹ́rù bá ṣé ẹ rò pé ìwà tí Muyideen wù lórí ìkànnì yìí ṣé yìí rò bí wà tó dáa ni kódà gan pàápàá àwọn èmi gan tí mi ò kí ṣàgbàlá Gabriel tí mi lè ṣe gbogbo àwọn nǹkan tágbàlá Gabriel ṣe ẹ̀rù gan bà mí láti sọ wípé bóyá mo fẹ́ ràn èèyàn kan lọ́wọ́ lórí ètò torí èwo ni a mọ èyí téèyàn ṣe téèyàn tún padà jẹ̀bi lé lórí. ẹ bá má ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ sọ kò sẹ́ni tí ò lè ràn lọ́wọ́ ìrànlọ́wọ́ ò pé síbì kan anybody lọ́lọ́run lè lò ẹ mọ́ bá yé àwọn ọmọ ìjẹ́ àwọn ọmọ ìní ìdí ìrànlọ́wọ́ ṣe wá rọ̀rọ̀ tí òrìṣà tó bá wà lè gbè mí ni fi mí lẹ̀ bó ṣe bá mi ni ṣe rí bàbá Súlè Suebebe ó gbàdúrà láti nílé lórí ọlọ́run ọba mi sì lò gbogbo ọmọ Nàìjíríà rere ní gbogbo àgbáńlá ayé wọ́n sì ṣe ìrànlọ́wọ́ fún wọ́n kọ́ ilé fún bàbá yẹn ní choice ọlọ́run ò mú lóhùn fúnra rẹ̀ kò dẹ̀ yọ bírèèni ẹ̀ orí ẹ̀ pé ọpọlọ ẹ̀ pé ó ní Ìbàdàn ló fẹ́ mú àgbàlá yẹn níbi ni ẹ̀ bá ń kọ́ sí wọ́n sì gba àwọn òṣìṣẹ́ méjì tó ń tọ́jú ẹ̀ ikọ́ padà sálọ lára àwọn òṣìṣẹ́ yẹn o torí egbò òórùn yẹn ti pọ̀ jù ṣùgbọ́n ìta sọ pé bóyá ó lọ yẹn náà kì í ṣe pé bóyá kò tọ́jú ẹ̀ bí ọdún kan wọ́n dúró ti bàbá yìí àbí ó tọ́jú ẹ̀ more than 6 months kó tó di pẹ́ni yẹn lọ wọ́n ẹnì kejì yẹn dúró ohun tí ojú ẹ̀ rí àwọn tó ń tọ́jú ẹ̀ gan wọ́n tún ṣubú ẹ̀ gbọ́ sórí ìdí bẹ́ẹ̀ ni láì nídìí wọn ọmọ tó máa ń gbé wọn ṣubú ìyẹn ò ní wípé ọ̀rọ̀ àìsàn wọn kì í ṣojú lásán àti àdúrà àti medical line ni wọ́n fi tọ́jú bàbá Súlè Suebebe bó ṣe ń lọ ilé ìwòsàn ni wọ́n tún gba àdúrà fún bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fún ní ìtọ́jú ara wọ́n á gbọ́jú egbò wọ́n á wẹ̀ fún wá fún bàbá lóúnjẹ oúnjẹ àsìkò tó bá wù lóúnjẹ tí bàbá Súlè Suebebe fi kú bàbá ló máa ẹ gbọ́ fúnra bàbá ló máa ń send owó ló máa send transfer owó tó bá fẹ́ kán bá fi ra àkáǹtì ẹ̀ lówó wà tó bá fẹ́ ra oúnjẹ sílé ló máa sọ fún wọn pé ẹ fẹ́ ṣe ibẹ̀ ló máa send ló máa transfer owó ẹ lọ gbọ́ nǹkan táwọn òṣìṣẹ́ tó wà bẹ́ẹ̀ sọ òun ló send owó fún wọn mo fẹ́ ra oúnjẹ ó yá ẹ ra nǹkan báyìí wá ẹ gba nǹkan báyìí pásọ gébẹ̀ tún máa lọ rà ní gbogbo àwọn tó tún wà bẹ́ẹ̀ moment tó bá tún wà bẹ́ẹ̀ lágbájá fẹ́ ra oògùn ó fẹ́ ra kinní kan wọ́n á dẹ̀ tún dá owó á dẹ̀ tún kó fún wọn kí lẹ tún fẹ́ kó tún ṣe. àwọn yí àwọn ọmọ yìí làwọn á ń pariwo làwọn fẹ́ kẹ́ ẹ bàjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ má fi bàyé àwọn ọmọ yìí jẹ́ kí olóore àtàláàánú kó má bàa wọ́n wọn.